Efcc ti mú ọ̀gá báǹkì tó kó owó tuntun rẹpẹtẹ pamọ́. Onílé ní lọ́wọ́ àlejò dìsẹ́rù lọ́rọ̀ báǹkì àpapọ̀ ilé wa àtàwọn ilé ìfowópamọ́ tí wọ́n kówó fún pé kí wọ́n máa pín sẹ́nu ẹ̀rọ ìpọwó wọn káwọn aráàlú lè máa rí ìgbà pẹ̀lú ìrọ̀rùn, ṣùgbọ́n tí wọ́n ń kó owó náà pamọ́, èyí tó sì ń fa ọ̀pọ̀lọpọ̀ ìdààmú, wàhálà àti ìpọ́njú gidi fáráàlú. Irú ẹ̀ ní ti ọ̀gá báǹkì kan tí iléeṣẹ́ tó ń gbógun ti ìwà jìbìtì àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù nílẹ̀ wa Efcc gbé janto lọ sí àkàtà wọn nílùú Àbújá lọ́jọ́ Ajé Monday ọjọ́ 6 oṣù kejì yìí láti wá sọ tẹnu ẹ̀ lórí ìdí tó fi kọ̀ láti pín owó tí báǹkì àpapọ̀ ilẹ̀ wa kó fún un sẹ́nu ATM fáwọn aráàlú láti rí ìgbà. Mílíọ̀nù 29 ni Aláròyé gbọ́ pé ọ̀gá báǹkì náà jókòó tẹ̀ tó sì kọ̀ láti jẹ́ kí wọ́n pín in sínú ẹ̀rọ ìpọwó wọn. Níṣe làwọn Efcc yabo ilé ìfowópamọ́ yìí tí wọ́n sì gbé máníjà tó wà nídìí ètò pínpín owó sínú ẹ̀rọ ìpọwó ATM. Ṣùgbọ́n kí wọ́n tó kúrò nínú ọgbà báǹkì náà, wọ́n pàṣẹ fún wọn kí wọ́n kó owó ọ̀hún jáde kí wọ́n sì pín sínú máṣíìnì náà fáwọn aráàlú láti gbà. Ìdùnnú la gbọ́ pé ó hàn lójú àwọn oníbàárà báǹkì náà tí wọ́n ti dúró látòórọ̀ láti gbowó ṣùgbọ́n tí wọn ò rí gbà. Látìgbà tí àṣírí ti tú pé àwọn òṣìṣẹ́ báǹkì yìí gbàbọ̀dè lórí ọ̀rọ̀ owó náà tí àwọn kan nínú wọn kọ̀ láti pín owó tí wọ́n gbà látọ̀dọ̀ báǹkì àpapọ̀ ilẹ̀ wa sínú máṣíìnì táwọn aráàlú ti lè rí gbà ní àwọn àjọ tó ń rí síwà ìbàjẹ́ yìí àtàwọn òṣìṣẹ́ báǹkì àpapọ̀ ilẹ̀ wa ti ń jáde láti wo àwọn báǹkì tó kọ̀yìn sí àṣẹ ìjọba yìí tí wọ́n sì ń fọwọ́ òfin mú wọn. Lọ́jọ́ Àìkú Sunday ọ̀sẹ̀ yìí kan náà ni wọ́n mú máníjà Sterling Bank nílùú Adó Èkìtì. Mílíọ̀nù 6 náírà la gbọ́ pé ó wà nínú ibi tí wọ́n ń kó owó pamọ́ sí tí wọn kò sì kó sínú ATM tó yẹ káwọn aráàlú ti gbà á láti bí ọ̀sẹ̀ méjì tówó náà ti dọ́wọ́ wọn. Àwáwí wọn ni pé àwọn ò tí ì ṣàtúnṣe sí máṣíìnì ìpọwó àwọn láti lè máa gbé owó tuntun náà jáde. Ọ̀pọ̀ èèyàn ló ti ń sọ pé ó dàbí pé àwọn báǹkì yìí pàápàá ń dákún ìṣòro aráàlú pẹ̀lú ìwà agbẹ̀yìnbẹbọjẹ́ tí wọ́n ń hù ọ̀hún. Ní báyìí, àjọ tó ń gbógun ti ìwà jẹgúdújẹrá àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù EFCC ti sọ fáwọn aráàlú pé kí wọ́n pe iléeṣẹ́ àwọn tí wọ́n bá lọ sí báǹkì kan tí wọn ò bá rí owó gbà tí wọ́n sì ṣàkíyèsí pé ìwà màgòmágó kan ń lọ nílé ìfowópamọ́ náà. Wọ́n ní kíá làwọn máa gbégbésẹ̀ lórí wọn. Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.